gbogbo àwa ọmọ tí bàbá bí látara. Èèyàn náà ti tún ní wàásí. Ìgbà tí Ànábì dákẹ́, ìtàn tá a gbọ́ ni pé wọn ò kírun sí lára lẹ́ẹ̀kan náà. Kò kí ń ṣe pé wọn ò mọ tí wọ́n wí. Ọ̀rọ̀ yìí mo fẹ́ fi kí ní o. Kò kí ń ṣe pé èèyàn kan kú rí ṣáájú Ànábì láàrin wọn. Wọ́n wo kú Ànábì ńlẹ̀ báyìí, wọ́n wá ń bira wọn pé ta ni ó kì sí láàbí tí máa kì. Bàbá sẹ́sẹ̀ bí bàbá. Ọ̀pọ̀ ọmọ àfáàgbà ni. Àmọ́ sí yóò sì bí àwọn tí ẹ má jẹ́ bí yín ó bàjẹ́ bí tẹ́tọ̀ ó fi sọ̀rọ̀ lọ́wọ́ yín. Hayyakumullahu. Tẹ́tọ̀ wá fi lè sọ̀rọ̀ lọ́wọ́ yín, wọn ò ní kí nínú ilé ìbọn tí kí wọ́n bẹ̀ lánàá. Mo fẹ́ kẹ́ kíyèsí àyà yìí bí ìtẹ́ ní tú tẹ́fì tètè mọ́ tó kàn. Ẹ tún bọ̀ mẹ́rin, mo lè tún bí náà. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن ولي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين والذين تدعون من دونه لا يستطيعون نصركم ولا أنفسهم ينصرون. Afáàgbà gbogbo ọmọ ilé ńlá tí bàbá ńlá máa ń sọ ọmọ rẹ̀ ẹ̀rọ kàtí sọ̀nà ọgbà yìí tẹ́ eré yẹn gidi bí táwọn bí ìfẹ́ rí lójú wọ́n fẹ́ rí òtòrí ọjọ́ òní ni o. Ìyàkùnkùn láàù bàbá wa ẹ̀mọ́ wo rẹ̀ ẹgbẹ́ ṣéhù ṣéhù bàbá wa àti wà jíjú wọ́n ní kẹ́ máa pọ̀ kí ló wúyọ kakọ̀rá ni. Inna waliyallahu alladhi nazzala al-kitaba wa huwa yatawalla salihin. Bàbá àgbàní kàbàrí ẹ máa pọ̀ ẹ̀dàpọ̀ ẹ máa pọ̀ ẹ máa pọ̀. Walladhina tad'una min dunihi la yastati'una nasrakum wala anfusahum yansurun. Allahu akbar. Ilawi. ولي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين والذين تدعون من دونه لا يستطيعون نصركم ولا أنفسهم ينصرون. Gbogbo pẹ̀lú ní lọ́dọ̀ wá ń jẹ́ ọlọ́nìkan ní máa ń rọ̀. Kọ́lá àbábà ní jẹ́ ustaz lọ́dọ̀ àwọn Lárúbáwá. Wọ́n wá pèèyàn ní ustaz ń bí èyí tó wò ó sí èmi. Sẹ́ẹ̀bì inú gbogbo ní ustaz. Ẹ wo ìtumọ̀ àyà ẹ̀. Àyà ẹ̀ ni mo fẹ́ kẹ́ lọ tú fúnra yín torí inú ilé yìí wọ́n máa ń tú Kùránì níbẹ̀. Ẹni tọ́lọ̀ bá ló ṣojú torí mo bá àwọn èèyàn tó pọ̀ àwọn inú ẹ̀kùn tọ́lọ̀ mú mi pé mi sábà wókè. Lálẹ́ ẹjọ́ kan mo wá kí bàbá àlẹ́síkórílé wàlúwàlú dé
إلي المصير. وأن تفسير من يلوى تفسير المخراج إسماعيل كني قالوا شيء تفسير من أوان بيني بس مني gbogbo àwọn tá a wà ń bẹ̀ lẹ́júwe rẹ̀ fún lọ́kọ̀ọ̀kan ìwọ náà wí ẹ̀tù àyà yẹn ọ̀rọ̀ ẹni ire ọlọ́run kì í fi tiẹ̀ bí lọ wí. إن ولي الله الذي نزل الكتاب. tíra òdìdí lọ́lọ́run fún bàbá yìí àwọn inú ohun ní tíra tí wọ́n wà ló fi ń parí lẹ́kún gbà tí àfa yẹn ń ka Kùránì ní ẹ̀kan àwọn tí ò ní kú mọ́ nínú ẹrú tí ò ní kú mọ́ ní bàbá wa ìmọ̀ àgbà wa. Inna waliya Allahu alladhi nazzala al-kitaba. àwọn tọ́lọ̀ wọn kò ní irú nǹkan báwọn bóun ní sọ̀rọ̀ wọn. Wa huwa yatawalla salihin. wọ́n ra ọlọ́run ní máa dojú kọ nǹkan wọn gbogbo ẹ̀yin ọmọ nǹkan mẹ́ta lẹ́ lọ rán. àkọ́kọ́ ẹ̀ẹ́ràn gbogbo àwọn bàbá tí bàbá yín mú dání ike bóun náà ti mọ́lé ti irú àwọn òkè bàbá wa àgbà tí wà níbi òkè kan ni wọ́n. ìlú àwọn bàbá wa jáde sí òkè kan ni wọ́n bóun ni bàbá yín ṣe mọ́lé ti irú wọn tí wọn bàbá yìí fi sọ̀rọ̀ àwọn díádì ni wọn mò ń gbọ́rọ̀ bàbá lé rédíò lẹ́ẹ̀kan mi láà sáà nǹkan mi máa ń lọ rí báyìí. àwọn tó bá ṣe ẹ̀kọ́kọ́ lọ wọ pípò lẹ́sẹ̀ máa lè jẹ wọn ẹlẹ́ẹ̀kejì bó lẹ́sẹ̀ máa lè jẹ àwọn ọmọ kí wọ́n báyìí ilé ké ló pọ̀ tí òun nìkan àwọn àti ìpín Ìlọrin nìkan ilé ké wọ́n wà ẹni tí ó bá jókòó ní irú àyè àwọn ọmọ kò ní bẹ̀rẹ̀ ọ̀la torí tó bá bẹ̀rẹ̀ ọ̀la yóò ta ogún àwọn tó kù. Inna waliya Allahu alladhi nazzala al-kitaba wa huwa yatawalla salihin. ẹ̀kẹta tẹ́ mẹ́lẹ́jì wá láwọn tẹ́jọ bí gbogbo ẹni rẹ yìí máa ń sọ fáwọn tó dàgbà nínú ọmọ rẹ̀ ní bí ọ̀gbọ́n àwọn balaba tẹ́bí wá ń lọ rí wọ́n máa wá mọ́ ọ̀pọ̀ wá ní àkọ́bí ẹni àbúrò ẹni ni wọ́n máa wá sọ̀rọ̀ pé lápájá ẹ̀rí bí kò gbọ́n ó sì gbọ́n wọ́n sì mọ̀ kó gbọ́n. ẹ̀rọ tí wọ́n yà ẹ́ kẹ́lẹ́ fífá gbóhùn torí ọ̀rọ̀ ẹkún ó máa níwọ̀n ẹkún tí ń pa wáyìí wọ́n ti rẹ́yìn lẹ́kún ọkàn tójú náà rẹ ni ara àkọ́kọ́ nù. ayẹ̀kejì tí mo tún wá fẹ́ kẹ́ẹ̀kíyèsí gbogbo àwa tá a jẹ́ aṣọ ara wọn tí wọ́n bàjẹ́ la wala tashabana. Wala tahsabanna alladhina qutilu fi sabilillahi amwatan. Bal ahya'un 'inda rabbihim yurzaqun. Wala tahsabanna alladhina qutilu fi sabilillahi amwatan. بل أحياء عند ربهم يرزقون. يا فاجد تويا قتلوا في سبيل الله أمواتا. kí ni sẹ́bílù láì tó ṣẹ́kù torí pé ọ̀pọ̀lọpọ̀ tafsiru gbé wá fún wa ni pé àwọn tí wọ́n lọ sí ogun a ní ká má pè wọ́n lóko àwọn bàbá wọn yìí irú wọn ni torí bàbá wa ìmáàmù àgbà wọ́n ní sẹ́bílù méjì tó tèmi lójú lákọ̀ọ́kọ́ nù sẹ́bílù wọn ni wọ́n ní sẹ́bílù ní méjì inú ilé ìlú lè wọ̀ pẹ̀lú ìbànújẹ́ tó jáde pẹ̀lú ẹ̀rí tí wọ́n ti ní fún ẹ lówó. Jazakumullah. tí wọ́n sọ fún ẹ pé solution wà lára rẹ̀ ibi tó ti ń bọ̀ solution wà bẹ̀ padà síbẹ̀ lọ bí wọ́n. ibi ni wọ́n máa kẹjọ́ wá nílé onílé tí wọ́n rojọ́ tán tí bàbá wa ní
ẹ lọ bá mọ́gàjì yóò dà. Àti mọ́gàjì wọn bẹ wọ́n tún wá sàpẹ́lẹ̀ mọ́gàjì tẹ́tẹ̀ mọ́lẹ̀ nílé tiwọn. Tàbí déyà ni bàbá wa rúṣun ńlá mọ́. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. Tọ́ èmi máa pé wọ́n ní sabilul majdi ń bí. Ẹlẹ́kẹ̀jì tó tún wá dá mi lójú pé wọ́n ní ni pé wọ́n ní sabilul taqwa. Wọ́n ní bí. Ẹ máa wọlé. Kí ló wúlò? ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. Bàbá wa tí wà jídú wọ́n ní ẹ máa wulẹ̀. Bàbá wọn nílé márùn-ún wọ́n ní ẹ máa wulẹ̀. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون يستبشرون بنعمة من الله وفضله وأن الله لا يضيع أجر المؤمنين. كل الله أكبر. الله أكبر. إذا هتاكم كريم قوم فأكرموه. lẹ́ẹ̀kan náà mo tún kí àwọn àgbàlagbà pé wọ́n káàbọ̀. أدام الله حياتهم ودولتهم. Bàbá wọn onílé márùn-ún. أدام الله حياته. Bàbá wa Kàsálátì. أدام الله حياته. Àfa wa Gbẹ̀dájúmọ̀. أدام الله حياته. Bàbá wa àti wàjídú wọn ní kí n máa kí ẹ. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا. Ìlọrin kápẹ́nà. نعم. Àwọn tí wọ́n tó nǹkan tó bá dàrú láàrin wa náà lọ́jọ́ náà lọ lọ́kọ̀ọ̀kan yẹ o. Ẹja kì í ṣe ra wa gbogbo tọ́lọ̀ bá kùn wa tó bá yẹjú ẹja tètè dì mọ́ o. Bàbá dì wọ́n ó kílé wọn ẹlú ni o. Sọ́tìyé ẹ fi já á lẹ̀. Tó o bá sì ní ẹgbẹ́ ara rẹ tọ́lọ̀ bá náà yá rẹ sẹ́kù láyé bí wọ́n fẹ́ dákun àwọn ẹlẹgbẹ́ mi. Ó dáa kó o mọ dìde ibú tí mọ́. Nígbà àwọn ẹlẹ́kọ̀ọ́ rẹ̀ bí wọ́n sọ wípé lẹ́ẹ̀kan sí àyà fún un lọ. أدام الله حياتهم. Sọ́ni má jẹ́ ní ti ń jẹ́ mọ́. Ṣé kò pé má jẹ́ ní ti ń jẹ́ mọ́? Wọ́n kà kọ̀ọ̀rọ̀ ní bẹ́ẹ̀. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. Àwọn tó kù. Ṣé bàbá ń gbọ́? Torí wọn kì í wáàsí wọn kì í gbádùn ẹ̀ lórí jì ní. Wáàsí tẹ́ bá ti rí tẹ́ bá ti ní mo gbádùn wáàsí yẹn ojú bẹ̀ ń lọ ẹ̀ rí pé àkànwá rẹ̀ rẹ̀ wọ́n máa ṣe ń fà mí lára wáàsí. Yòókù Mísà ń sọ wáàsí Mísà. Káfíńlì ráàyè mọ́ tó kàn. Wọ́n ní àyà yẹn. لا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا. Ẹ ké fáwọn tó bá kú lẹ́yìn yín láburú tí wọ́n máa sọ pé ṣé yá ò dà wọ́n báyìí. Torí tí wọ́n ṣe mí nínú àwọn ọmọ bàbá wa tó lọ ẹni pé bàbá ti lọ ta ló kù tí wọ́n ṣàánú wa báyìí.
bàbá kí ń sàmì ilẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run kàfà mi rán bàbá yìí. àwọn èèyàn kù ẹ̀yin ò rí ọmọ ọlá tọ́lọ̀ máa ń sun mọ́lẹ̀ lójú ọlá tọ́lọ̀ ò ní rí jù. ẹni tí yàwó bá jẹ nínú ilé lọmọ tí ò bá ṣe bí bàbá yìí ti ṣe. torí nígbà tí bàbá kún jọ mẹ́ndé wọ́n á ń sọ nígbà tí mo délé kéwú fún àwọn ìjọba ìbítọ̀. ìyá kan wà sẹ́ni ọ̀kẹ́ ìgbà kan kọjá mẹ́ níbi oní mo bá ìyá kan bẹ̀. wọ́n á ní kí ló dé ìwọ ìyá yìí ọ̀ ní kúrò bí ni ó lòun ní kúrò. wọ́n á ní ta ló fẹ́ jẹ ó lòun fẹ́ jẹ ọmọ àmọ́ àgbà tí ò bá ní gbọ́rọ̀. ó lòun fẹ́ jẹ ọmọ bàbá tó bá lòun fẹ́ sí lọ́tọ̀. ó lòun fẹ́ jẹ ọmọ àfa àgbà tó bá lòun ní dúró dédé. bàbá ti lọ ẹ̀ka ayà yẹn fún wọn dáadáa. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا. bí tí wọ́n lọ yìí wọn kì í sòkú. òkú la lè máa rò ẹni tí wọ́n ń pè lókun lẹni tó kú tán tí tó yẹ kó yẹ lẹ́yìn rẹ̀ tó lò. àwọn ti yé nǹkan kalẹ̀ tààrà. àwọn aṣọ pé nígbà tí wọ́n jókòó kí ni wọ́n. bali ahaya inda rabbihim yurzaqun. àti bẹ̀rẹ̀ sẹ́mi míì tó dáa gbé ní ìtúndọ̀ tí ì lọ. wọ́n ti wà láàyè tó dáa. àyà yẹn ló mú mi dákẹ́ ìpè mi ní kí n máa pẹ́ ókè. nítorí ẹ̀ ń sọ fún wa ní pé àti wọ́n á gbé jáde pé bàbá bẹ̀rẹ̀ ní bàbá yìí wọ́n dẹ̀ ṣiṣẹ́ ní bàbá yìí wọ́n dẹ̀ tọ́ ní bàbá yìí wọ́n á ní ókè. Abdullahi Olohunkemi kí ló fẹ́ máa ké sí? báwo ló ti ṣe tiẹ̀ ló kàn? torí alihumuru yẹ́bùdẹ́ òbíṣà ní tí wọ́n ń pè ní sẹ̀mí ayé bẹ̀rẹ̀ látara wákàtí wàyẹ́ ti bẹ́ ṣáhátẹ́ àyàwó nínú wákàtí la kàlà àbí ka ọjọ́ kan ńdọ́ kan ni wọ́n bí bàbá yìí ní wákàtí kan àwọn aka wákàtí kan kọ̀mpútà ọjọ́ kan wá kẹ́ wọ́n bá dẹ́lẹ̀ hayá ní sọ́fọ́ ọjọ́ la kàlà àbí ka oṣù wọ́n bá dẹ́ sọ́fọ́ rí kàlá oṣù la kàlà àbí ka ọdún wọ́n bá dẹ́lẹ̀ hání hawa. ọdún la ka ọdún kan ṣoṣo la ka láti mú wa ka àwọn òdòdó la bẹ kà mẹ. فالحكمة في طول العمر. wọ́n ṣe wá sí ẹ̀ fúnra mi torí mo sunkún. nítorí parí ẹkún púpọ̀ ní pé a mọ àwọn tó tóbi nínú ayé yìí tó dá sí pé tí bàbá yìí tí wọ́n bá déwájú bàbá yìí wọ́n ó tún wá bọ́ títóbi tí wọ́n kalẹ̀ fún lọ́rin lára. Ọ̀gbẹ́ni tí ó jókòó lórí ìtẹ́ àfáàlì mi tí ní ńlá kan ó máa bọ̀ tí ó sì ní pé ìtẹ́ àfáàlì mi lọ́ọ́ pàdé rẹ̀. So ti wúwo àlọ́ tóbi so ti wúwo débẹ̀. Wọ́n máa dẹ́ ọ̀rọ̀balẹ̀ ìyàtọ̀ wà nù méjèèjì. Ètò wúwo yàtọ̀ sí ní tó tóbi. Wọ́n ní hikima tá a fẹ́ lò níbi kéèyàn ó kù lẹ́nu. Ṣé iṣẹ́ 40-something years náà la sọ tán yìí? 40 lẹ́gbẹ̀ẹ́ náà la sọ tán yìí. Huzaifa ló sọ ọ̀rọ̀ yẹn nígbà tí Hali kú, ìgbà tí Abubakar kú, wọ́n á wo Abubakar lẹ́lẹ́bàá ìgbẹ́ wọ́n ní yẹ́bùdẹ́hù alihumuru yẹ́bùdẹ́hù bìṣà. Jọ́lẹ̀ ló ní Abubakar lò lórí ìláfà wọ́n ló lọ́dún méjì àbọ̀ àwọn kan nílò ọdún méjì wọ́n ní fúsànà àwọn kan nílò wọ́n nù sẹ́yìn wọ́n ní fún àwọn sẹ́yìn torí nínú nísìkù náà ti yọ nù sẹ́yìn fún. Ẹ̀bẹ̀rẹ̀ tó yẹ àgbàlagbà wa ìdílé àkójọ ọdún méjì àbọ̀ àbí kó jẹ́ ọdún méjì àtòsù díẹ̀
Abubakar wa ṣiṣẹ́ mẹ́ta tí ò lè tán ní Islam ntí bàbá yín ti gbé kalẹ̀ ní Ìlọrin kò lè tán. Níjọ́ tó wọnú Islam níjọ́ tí Islam táyé le Abubakar jókòó sórí ìlàfà ogun tó kọ́kọ́ wá jà ní gẹ́sùwọ́tò rígbà ogun mùsùlùmí síra wọn àwọn tó bá nẹ́bí ṣe tí ó sá nẹ́bí wọn táláwọn ò ní sẹ̀sìn wọn ó yọ̀dà hàn sí wọn ẹni tí ò bá ta hàn ó yọ̀dà ọwọ́ ó jà yàn ní sàmánì tiẹ̀ lásán àbàtàn mọ́ tán hàn kúránì ni wọ́n kú jù ló fi múlò wípé àwọn kúránì ta kọ káàkiri ẹjá gbìyànjú àti kó wọn jọ ó sì rí ṣe bàbá yín ṣiṣẹ́ fún 43 years ayé ó sáàpù Islam ayé ò lè rí sọ́tàn ìtọ́kù tá a máa sọ ń pa rẹ̀ ní pé èmi kì í sọ ọmọ imam báwo ni wọ́n ṣe fẹ́ kí bàbá yẹn ẹni tó bá fẹ́ wẹ̀wù pé ọmọ wọn ni ó dogun ẹ̀wù pé tọ́ máa lọ́wọ́ yẹn ẹni tó bá fẹ́ di ọmọ wọn ni ayé òkun pé á kọ́ ọkọ̀ òdì. àwọn àtàwọn wá síbí ẹgbẹ́rẹ́ jì mí o báwa náà wá wò pé bó wá ló ṣe lè rí ṣé tí ìwọ náà bá padà kú ṣé lè sin òkú rẹ láti ẹ̀fọ́ ìdílé ọba ṣé lè ṣẹlẹ̀ èèyàn lè máa pọ̀ bẹ́ẹ̀ àmọ́ ìwọ ló yẹ kó bí ara rẹ pé kí ni mo lè ṣe ìṣáhàrọ́ta àǹtàrà dùnìyà ba'da mautika fansur ilayha ba'da mauti gayrika ẹni tó bá fẹ́ máa bá yóò ti rí a lè mójú a lè tí ojú ẹni mọ́ ẹ̀yìn ẹni àwọn olóyè sọ bẹ́ẹ̀ pé kí ló fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ tẹ̀lé àti máa a lè tójú ẹ̀mọ́ ẹ̀dá kò tó bá ti kù sẹ́jú márùn-ún ẹ̀dá kò tètè dé mà ẹ̀dá tayọ àsìkò táwọn yẹn lò nítorí ẹ kó béèrè ni pé báwo làwọn ẹni yẹn ti ṣe kábẹ̀rù ọlọ́run lára ayà ẹ̀ oníwàtẹ́kù wattaqu yawman turja'una fihi ila Allahi. bàbá wa yìí wọ́n ti sọ nígbà tí wọ́n ń ṣe 40 years àwọn ẹni ire tí wọ́n bá kúrò nínú sẹ̀mí ayé yìí káyé tó bọ̀ ti débi ni wọn ọlọ́run máa fara hàn wọn pẹ̀tọ̀ lágbájá ó ti yá o ó ti yá o bọ́lá bá sì sọ fáwọn ẹni rẹ̀ kó ti yá kò ní pa wọ́n ní sọ̀kà síbà yìí àwọn ti mọ̀ pé àwọn ti parí gbogbo táwọn wá ṣe torí wọ́n dá ọba tó ní wọ́n mọ̀ wọ́n sì mọ̀ pé nínú mùjísà ọlọ́run ní kú wà nínú àmì ọlọ́run ní kú wà al-mawtu hayatun min hayatillahi wa mu'jizatun min mu'jizatihi وكفى بالموت وحسا للقلوب ومبكيا للعيون يا سكون بين الربا أنا ما سكون أني يقولون أنا أقول وسيبتك بقول بابا إمام أقدر نيكي وسيدنا كأو جبان تطلع إلى وانا لو تطلع أواني بقول واتواكو نبى واتقوا يوما turja'una fihi ila Allahi. ìwọ́n ni wọ́n sọ ọlọ́run kì í fẹ́ kéèyàn owó wíbẹ̀ pé kó lè sírù lágbájá náà ọlọ́run kì í fẹ́ bẹ̀ ẹ má fi dára ẹ má sọ di ọ̀ràn máwọn ẹni ire lọ́rùn lágbájá kò sírù ẹ̀ ọ̀rọ̀ burúkú àwọn tọ́lọ́run ní kò sírù wọn tọ́lọ́run lòun ní dárú wọn mọ́ ẹni igi ni wọn àlẹ́sí ilẹ̀ ọmọ yóò lẹ́kìnní sí lọ́ha fìlíbìlá ní kò sí irú èèyàn mọ́ tẹ́lẹ̀ èèyàn ní irú rẹ̀ wà ìwọ lórí bàbá alájàbà wọn ní tó bá rí wọn ní òsì irú ọlọ́run nìkan ní òsì ẹni tọ́lá wọn máa fi irú rẹ̀ hàn láàrin wa ibẹ̀ irú bàbá tún ní ìpè yín fún ọ ní irú rẹ̀ irú wọn tó kù sí yín fún ọ ní irú rẹ̀ làwọn tí wọ́n bá bẹ̀rù ọlọ́run
tó bẹ̀rù ọjọ́ kan ọjọ́ wo ni. yawma turja'una fihi ila Allahi. Ọjọ́ tí wọ́n gbàgbọ́ pé wọ́n tún ọ̀fọ̀ àwọn ìyàwó mẹ́. turja'una fihi ila Allahi. Táwọn kúrò láyé táwọn ń rìn láti inú ilé àwọn kábíyèsí. Bàbá sì jáde kúrò ní ilé àti ìlú ọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ lágbára ẹ sì jẹ́ ẹ dákun ẹ ṣe sùúrù. Àmọ́ bẹ́ẹ̀ lágbára tẹ́ bá borí olókùn sáṣẹ tẹ̀ lè pa àgbàgbọ́. Àmọ́ yóò tẹ̀ ń dọ́kàn. Ṣé bí àwọn tó lọ́lọ́run pa wọ́n yìí? Àwọn yìí ní ọlọ́run bá gbà. Bàbá tí ó máa sọ̀rọ̀ tẹ́ máa rí wọn lẹ́gbẹ̀ẹ́. Ókè ó lè mọ́ àtó mutí. wattaqu yawman turja'una fihi ila Allahi. Ọmọ pátábà tí wọ́n pọ̀ tó yìí, ẹjẹ́ ara tí ọjọ́ kan, ọjọ́ wo ni ọjọ́ tí wọ́n tún fún ọ̀rẹ́ pé lágbájá ò sí láyé má. summa tuwaffa kullu nafsin ma kasabat. Ọjọ́ tí wọ́n máa ń gbé ẹ̀san ẹsẹ̀ ló ń kó wá rìn gbogbo àwọn ọ̀pọ̀ nínú àwọn tá a jọ kúrò airport tá a jọ délé ọba wọ́n tẹ̀lé omi ìmọ́lẹ̀ wọ́n kó gidẹ lómi ọ̀pọ̀ ìdáhùn ní Yorùbá bàbá lọ́wọ́ rí. ìbọn gbẹ́ lómi jáde kò yé ìfẹ́ Ọlọ́run ní pé ẹni yìí kú bóyá ẹ lọ sìn àwọn olókùn tí ó sìn ọ́ torí kí ni. summa tuwaffa kullu nafsin ma kasabat wa hum la yuzlamun. àwọn kan wo sẹ kó wá àwọn tó rí náà ní àwọn tí ò ní ṣàkóso ní àwọn yẹn ṣe dáa gan owó bí tábà kù sí ọlọ́ba ayá fi wọn. àmín ya Allah. ìsàlẹ̀ kẹrí fún kẹrí bá sáámi wà nílẹ̀ àmọ́ ní. laysa al-garibu gariba ash-sha'bi wal-yamani. ìnàlí kẹrí bá kẹrí bùláàdì wàlí kàfàní. innal gariba garibu lahdi wal-kafani. gbogbo wa ni wọ́n ti ń rán sọ rẹ̀ kalẹ̀. ẹni tó abẹ́ gbádùn ayé ni kò lọ rán tara rẹ̀ fúnra rẹ̀ mọ́jì wọn kó ọ̀rán sọ. àsọtáyé bá ní rán tán bá fẹ́ wọ́ fún ni kì í ṣe déédéé ẹni. lọ́rán sọ ẹ̀ kalẹ̀ o. tó bá ti di jọ́ kú Ọlọ́run ó ju ìfáwọn ẹni rẹ̀ pébi tó rán sí ẹ̀ lọ mú bẹ́ẹ̀. laysa al-garibu gariba ash-sha'bi wal-yamani. ẹsẹ̀ wá sọ táwọn yìí wọ́n ní kì í ṣe àjòjì tá a ní. gariba ash-sha'bi wal-yamani. ẹni tó kúrò Nàìjíríà tó travel lọ abroad kò sínú tí ẹni fẹ́ wọ̀ láyé lénìí tó bá ti lówó ẹ̀ lọ́wọ́ ó dọ̀mọ bẹ̀ ibi tó ọmọ bẹ̀ kó o lè jáyé lówó bí ẹdí rẹ̀ tó bá ti pé káàpù ìwọ ló dáa jù nílùú yìí ṣé Dubai láwa yìí ó ní Dubai yìí mo náà pè máa rí náà bí yóò sọ fún ẹni bá àpò jìnnà ẹdí máa gbé yín lọ kó o tó mọ̀ kó jìnnà kan tó bá fún ẹni tátìs ló tó máa gbé sówó yẹ pọ̀ tó yẹ ó jìnnà sá àmọ́ pàtó rẹ̀ ti wà tó bá ti débẹ̀ ó rí èèyàn mú ẹ káàkiri àjòjì bọ́ ẹni tó bá travel. innal gariba garibul lahdi wal-kafani. ẹni tí wọ́n ń pè lájòjì garibul lahdi wal-kafani ẹni tó wọ ọlọ́ aṣọ tí bàbá wọ̀ ni bàbá tí máa bá gbogbo ayé sọ̀rọ̀ tí wọ́n sọ pé Allahu àkìbárú tí gbogbo àwọn èèyàn wà rúrẹ̀ àwọn náà wá tẹ́lẹ̀ táwọn èèyàn ń wílé wọn lókè yóò ṣẹlẹ̀ sí ẹjọ́ kan báwìlẹ̀ jẹ́ wọ́n máa sọ fúnra rẹ̀ kalẹ̀ ní òun kó wá máwọn ara rẹ̀ kò sí tí lè dáwọ́ lè dá kankan tó bá ti dákẹ́ o torí nù sàárẹ̀ ẹ̀ fi sọ ní má tẹ̀lẹ̀ fáwọn. fi zulmatil qabri la ummu hunaka wala akhu shafiqu wala abu yuannisuni. bí a gbé wọn lọ ní kò sẹ́bí ń bẹ̀ kò sára ń bẹ̀ ẹ wo bẹ̀rù síbí yìí ó jìnà sí àwọn púpọ̀ ọjọ́ kẹ́nìkan kò ibi tó kó bá máa ronú lọ lóko pé gbọ́dọ̀ wọ́n sùn ibi tá à ń sùn sí lásìkò ìlànà àmọ́ ibi tá à ń sùn tó bá dẹ́yìn sí o lápàdé máa rẹ̀ sọ́hàn lọ́rọ́.